ló ṣe ẹ́. Orí jẹ́ kí n sọ tọkàn fún ẹ tí má sọ pé inú mi dùn sí ẹ̀rọ ni mo fà látijọ́ yìí náà kí ló dé kí ni mo ṣe mo dẹ̀ bẹ́ẹ̀ sọ pé wà á dẹ̀ máa yí bẹ́ẹ̀ wà máa yí bẹ́ẹ̀ wà máa yí kí ló yí mi fún ṣé nǹkan tó dára ká má sùn mọ́ra wa ni. mo ti mọ̀ pé nǹkan tó wà lẹ́nu rẹ̀ náà ni. Máìjà ṣé bí o sọ pé o máa fẹ́ mi. Yes, I said so. Ó mọ̀ pé oúnjẹ téèyàn bá máa jẹ pẹ́pẹ́pẹ́ kò yẹ kéèyàn kánjú bu òkèlè ẹ̀. Irọ́ mi tẹ̀ fẹ́ gbọ́rọ̀ owó jájà tiẹ̀ mi fẹ́ gbọ́ irú owó òṣìwò ni ìlọrin èèyàn méjì iṣọ́ rẹ̀ ìkànnì bí ń pa òun ìkànnì kó jẹ́ káwọn pa oúnjẹ tì tánà ṣàìmọ̀ pé ebi yẹn ló máa padà tú wọn ká dáhùn. ìfẹ́ tó lólùfẹ́ méjì bá ń bára wọn ṣe tí wọn bá fẹ́rẹ̀ ìfẹ́ sí wọn tó máa padà yà wọ́n nìyẹn o mo fẹ́ kó mú yẹn dání. Báyọ̀ mo ń gbọ́. sórí nǹkan tó ń béèrè lọ́wọ́ mi ó mọ̀ wípé ká ní mo ti gba irú ẹ̀ fún àwọn ọkùnrin kan ṣáájú tiẹ̀ mi ò ní pé yé mọ̀. nǹkan tó sọ fún mi pé ọmọge tó pé èsì ni ẹ. Bẹ́ẹ̀. O ti mọ̀ kọ́ ẹ. Rárá. tó bá jẹ bẹ́ẹ̀ ìdùnnú náà ló jẹ́ fún mi. Ìfẹ́ àìṣẹ̀tàn ni mo fẹ́ láyé, mo fẹ́ ọ tọkàntọkàn nígbà ìgbádùn, nígbà ìṣòro, mo fẹ́ ọ tọkàntọkàn. Ìfẹ́ àìṣẹ̀tàn ni mo fẹ́ láyé, mo fẹ́ ọ tọkàntọkàn. Ìfẹ́ àìṣẹ̀tàn ni mo fẹ́ láyé, mo fẹ́ ọ tọkàntọkàn. Nígbà ìgbádùn, nígbà ìṣòro, mo fẹ́ ọ tọkàntọkàn. Nígbà ìgbádùn, nígbà ìṣòro, mo fẹ́ ọ tọkàntọkàn. Nígbà ọ̀gbẹlẹ̀, nígbà òjò, mo fẹ́ ọ tọkàntọkàn. Nígbà ọ̀gbẹlẹ̀, nígbà òjò, mo fẹ́ ọ tọkàntọkàn. My darling, tí kú yóò fi yà wá, mo fẹ́ ọ tọkàntọkàn. My darling, tí kú yóò fi yà wá, mo fẹ́ ọ tọkàntọkàn. Ìfẹ́ àìṣẹ̀tàn ni mo fẹ́
tíkẹ́ẹ̀tì mi báwo ni. mo kò bá mo dá ìdúró ńgbà tẹ́ ń kọjá lẹ́ǹkan. mo sọ fún mi ní mò ń padà bọ̀ pé mò ń bọ̀ kí ló ṣẹlẹ̀ máa ń kọjá mi gbogbo gbà mò ń rí ṣọ́ọ̀pù ẹni ṣíṣí. jẹnẹrétọ̀ mi máa bàjẹ́ àwọn nepa ibi òtún náà wá ṣe kò sí nǹkan tí mò ń ṣe ṣọ́ọ̀bù so mo kúkú dìtà láti máa jókòó sí ilé. ok èmi náà rí bẹ́ẹ̀ pé all the time tí bá kọjá ń bá ṣá mi ò bẹ́ẹ̀ dúró náà ọ̀rẹ́ yìí ń kọ́. èwo ayé ṣé Díọ́lá. ṣé Díọ́lá ló ń jẹ ṣá. ẹ wo ẹgbàgbé ń pa yẹn jàre àlórò ọ̀rẹ́ mi kan tó fẹ́ rí yín. ọ̀rẹ́ fún kí nìyẹn. ó lóun nífẹ̀ẹ́ yín o. ẹ̀rẹ́ ọ̀dà náà mi ò gbọ́rọ̀ ẹ̀ rí nínú àwọn kọ́mpì sọ pé òun nífẹ̀ẹ́ ọkùnrin fẹ́fẹ́ àbí nǹkan tó mẹ́kọ̀ọ́ ni ok bóyá nínú owó kan ṣe tó kàn fẹ́ kiri wá wà mí àbí. ó tí o èèyàn pàtàkì ní society ni even she's a bank manager. Really? àní bẹ́ẹ̀ ṣe tún lówó tó yìí ó rẹ́dí láti náwó lé yín lórí bẹ́ẹ̀ ṣe wà. dùnà ṣé ó fẹ́ fẹ́ mi pátápátá ní àbò fẹ́ yàn mí lọ́rẹ̀. fẹ́ fẹ́ yín délẹ̀ pátápátá. ó ti pẹ́ jù ní ó ti pẹ́ jù ó mọ̀ ẹ́ pé irú wa ìyá ti pẹ́ lóde àgbèrè púpọ̀ jù tí wọn náà mọ̀ pé ó yẹ ká ti kó gbá àgbèrè wọlé àbọ̀mọ̀ ọlọ́run ti fún mi ní olólùfẹ́ tèmi olú àyè gbogbo nǹkan tí mo fẹ́ pátá ló wà lára ẹ̀ níwà lọ́rọ̀ ẹ̀nu níṣe lẹ́wà gbogbo ẹ̀ lọ́run ṣe sí lára ọmọ ìlú yìí ni o Rẹ̀mí lórúkọ ẹ̀ ń jẹ́ tó bá yá wà mọ́. ẹ bá try kẹdà yẹn nu jàre kẹdà rú kẹ wá try ọ̀rẹ́ mi ẹ gbádùn ẹ. my dear ọlọ́run ní da ọ̀rọ̀ ẹrú kí ni mo wí. kò sí ọkàn ìgbà náà mo jókòó sí látàrọ ṣé ṣíṣí ilẹ̀kùn wà ní. ṣíṣí ló ṣí sílẹ̀ náà. ṣé o sì. kò sí ẹni tí kò sí ọkàn. o ṣé àpò wa òkè. ok. nǹkan kan ń ṣe kí ló dé. mo ní problem kan. problem irú problem wo. mo fẹ́ rin ìrìn àjò lọ́jọ́ pípẹ́ kan. ìrìn àjò. bẹ́ẹ̀ ni ó dẹ̀ máa pẹ́ mi díẹ̀ kí n tó dé. àtọ́dún mẹ́ta. 3 years. lọ. níbo lẹ wá ń rí lọ. ìlú òyìnbó ni mo ń lọ. ṣé o ṣáà ti explain fáwọn ìyáálé mi ṣá. bẹ́ẹ̀ ni mo ti sọ fún wọn àwọn méjì ni wọ́n ti mọ̀ ṣùgbọ́n ìwọ nìkan ni ronú mi ìwọ ni ó lóyún sínú kò sọmọ lọ́wọ́ ẹ̀ ìrìn àjò ni mo lọ ti máa lọ ọdún mẹ́ta báwo ló ṣe fẹ́ ṣe ìyẹn wá ń bà mí inú jẹ́ mo rò mí rírò èmi nìkan mo dá wà sí ti rú mi bẹ́ẹ̀ láti àárọ̀ mi mọ̀ pé mi tilẹ̀kùn tẹ́ fi wọlé because mi rírò báwo mo yẹ fẹ́ sọ fún ẹ mo á conclude lẹ́mìí mi pé wá bóyá tó bá rí èèyàn tó wùn ẹ́ tó lè mọ̀ pé ó lè ṣe ìtọ́jú ẹ̀ mo yọ̀ǹda ẹ pé kò fẹ́. Báyọ̀ ǹjẹ́ o mọ nǹkan tó sọ. I'm sorry. God. Ó disappoint me. Torí pé òun lọ fún ìrìn àjò ọdún mẹ́ta ni wọ́n ń sọ fún èmi kí n lọ fẹ́ ọkọ mi àbí. Dúró ná Báyọ̀. Má ṣe. Kó o kúrò ní ìrìn àjò ọdún mẹ́ta kó o lọ sí ìrìn àjò ọlọ́dún 15
even kò kúrò ní ti ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún kó di 30 years. Báyọ̀, èmi rẹ̀ mí lẹ́kún, mi ready láti fún anybody ní ìfẹ́ mi. Mo ti bá Ọlọ́run tó dá mi àti ẹlẹ́dàá mi dá májẹ̀mú wípé ìwọ Adébáyọ̀ ló máa ṣe adé orí mi, ló dẹ̀ máa jẹ́ ọkọ mi títí dọjọ́ alẹ́. Ó ga ọ. Ọ̀tọ̀ leléyìí tí mò ń bá wọ̀ tẹ́lẹ̀, ọ̀tọ̀ leléyìí tó tún gbé lù mí láyà yìí. Kí ló ṣẹlẹ̀? Èmi ní kí n wá sọ àṣírí kan fún ẹ tẹ́lẹ̀ ni. Àṣírí wo ni? Ọkùnrin kan ni ó lóun jẹ́ Akínadé. Mo rò pé ìkan lára àwọn top guys ilẹ̀ yìí náà ni. Ó invite mi sí ọ́fíìsì. Ó dẹ̀ lọ síbẹ̀. Mo lọ. Ṣé ọ̀tọ̀ ni nǹkan tèmi rò ó máa bá mi sọ tẹ́lẹ̀? Àfìgbà mélòó ló bá dẹ̀ ń bá mi sọ̀rọ̀ ìfẹ́. Òun fẹ́ fẹ́ mi, òun máa ṣe gbá fún mi, òun máa ṣàwo fún mi. Mo dẹ̀ ń jẹ́ kó yé pé mo ti lọ́kọ. The next thing tó dẹ̀ máa ṣe ni pé ṣe ló kàn gbé owó ńlá kan kalẹ̀ sórí tébù, about 500,000 naira. Tó pè fún ẹ. Tí mi gan fojú ara mi rí báyìí, ó lóun fún mi kí n máa gbé lọ. Ẹ̀dẹ̀ ni òun ready láti mú mi lọ sí Amẹ́ríkà, òun máa ṣe ìwé ìgbélùú fún mi, òun máa ṣòmọ̀. Mo ṣáà jẹ́ kó yé wípé èmi ò lè fún ẹlòmíì ní ìfẹ́ mi àfi ìwọ Adébáyọ̀. Ọpẹ́ ni fọ́lọ́run. Rẹ̀mí wojú mi bí báyìí. Mo ní ìgbàgbọ́ pé èmi ni mo ní for life. Yes. Yeah. Obi, èmi ò rin ìrìn àjò kankan. Kí ni mo wí? Mo lọ sí nada. Mo kàn fẹ́ mọ irúfẹ́ tó ní sí mi ni. Mo ṣe wà nígbàgbọ́ pé yes, ìfẹ́ òdodo ló ní sí mi. Ó tún sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní ṣé mo ti sọ fáwọn ìyálé ẹ̀. My dear, ṣé mo fi ìyàwó kan hàn ẹ́ rí pé ìyálé ẹ̀ ni? Mo ò fẹ́ ìyàwó kan láti àárọ̀ di alẹ́ rí. You are the only one that I have. Ìwọ nìkan tí mo dẹ̀ nígbàgbọ́ títí di ọjọ́ alẹ́ wájú máa wà. Ó ti yẹ sórí ibi tó sọ pé ó lọ, ó gbé owó kalẹ̀ fún ẹ, wọ́n ṣe gbá. Èmi mo ṣiṣẹ́. Ọmọ yìí ọmọ gidi ni o, wà láìtàlá small bill alazila o. Ṣé kí mi ò ní purọ́ fún ẹ? Kò tí ì sí gbogbo sítórì tí mo ti sọ fọmọ yìí tán. Ọmọ yìí ní rọ o, paríparí ẹ̀. Yeah. Mo ní kí n mú bíìlì yín wá fún un. Ok, ẹ máa lọ tí máa pè. Ọ̀rẹ́ bí ọ̀rọ̀ tí mo ń bá ẹ sọ, paríparí ẹ̀ níbi tí mo ti jí sòrò, ṣòbílíkẹ́ mo gbé 500,000 naira, mo gbé sórí tébù fún ọmọ yìí. Mo ní kó mú iye tó bá wọn, kó mú kó gbà. Ọmọ ẹ sọ fún mi pé rọ ni o. Nígbà tí mo tún máa lo gbogbo kàjó yìí tí mo lo gbogbo ẹ̀ fún tán, ọmọ ẹ sọ pé rọ ni o. Ok, ìgbà tó máa sọ pé òun lọ gbà 250,000 kò fi ṣòwò dùn, ó ní rọ́ọ̀sẹ̀ òun ò ní ìdòwò mi. Nígbà tọ́rọ̀ ní wàá fẹ́ yé mi mọ́, mo ń láti tún máa bí pé ó ti mọ̀ mí rí níbi kan tẹ́lẹ̀ ni. Ó ní rọ́ o pé first time tó máa kọ́ rí mi rẹ̀. Mo ní kí wàá ló ń ṣẹlẹ̀, jẹ́ ká ṣọ̀rẹ́ ara wa. Ó ní rọ́ o. Mo ní ṣé mi ò dáa tó lọ́mọkùnrin ni? Ó ní mo pọ̀ lọ́mọkùnrin pé but kò òun ṣe òun ò kí ń ṣe kí ni, òun ò kí ń lójú méjì. Ṣé
ó jẹ́ kó fura pé bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹ̀ mọ́ra wa ṣá. ó jẹ́ kó yí ẹ nàá iṣẹ́ tí mo fi ń jẹun ló tún sọ fún mi pé bí àmọ̀ ń fún lára ọ̀nà ò fún lára àní nǹkan tèmi gan tún ń rò nìyẹn pé àbíwọ̀ gangan ń fún lára ni mo ṣe ń béè lọ́yẹ̀ pé ṣó ti mọ̀ mí bì kan tẹ́lẹ̀ rí ni sọ sítórì náà tí mo ti sọ fọmọ yìí tán ọmọ yìí nírọ́ ni ọ̀rẹ́ ọmọ kan tó máa ṣẹlẹ̀ ń sìn sórí ẹrù yẹn rè bí a tó bá gbọ́ ilé sórí n bá ní kí n play ẹ̀ fún ẹ̀ bí báyìí but because of low battery mi ò ní lè play ẹ̀ so that now lọ transfer ẹ̀ fúnra rẹ̀ kó lọ gbọ́ bí a tó bá gbọ́ ilé iṣá wàá believe me gbàgbé ọ̀rẹ́ ìyàwó ni o mo fẹ́ kó rọ́ṣẹ́ o láìpẹ́ láì jìnnà kí gbogbo dédé náà kó ṣe kí ni kó ṣẹlẹ̀ ni o òtún bá wọn mo sọ fún ẹ. ìyọ̀ ní láti kọjú lábẹ́ gbòòrò náà. ọ̀rẹ́ fìyẹn lẹ̀ ìyàn máa ń kọjú jẹ ń sìn generation tá a wà yìí ẹrù tó bá jẹ́rù ẹ̀ tó bá ti tètè gbé àwọn àìjàkà tó wà ń gbòòrò ń sìn wọ́n fẹ́ gbé anything. àwọn ni ajá kẹrù àmì àdúrà táwọn máa gbà nìyẹn ó ṣàlùyẹ. Báyọ̀. mo mọ̀ dán ẹ wò ni mo á rí i pé o pass níbẹ̀ yẹn lọ́dọ̀ ọ̀rẹ́ mi ni mo mọ̀ gbé plan níbi pé mo fẹ́ travel jáde o tún wá pass at the same time my dear you are mine So exam ló ṣe fún mi ó dẹ̀ dá ẹ lójú pé mo pass. Okay tó bá wá rí bẹ́ẹ̀ ṣé o mọ tó máa ṣe fún mi sìn. What's it? àwa bá mi play KZ. kí ló dé o fẹ́ jó ni. mo fẹ́ jó. àlórò ọ̀rẹ́ mi kan tó fẹ́ rí yín. ọ̀rẹ́ fún kí nìyẹn. ó lóun nífẹ̀ẹ́ yín o. ẹ̀rẹ́ rìn. ọ̀dà náà mi ò gbọ́rọ̀ ẹ̀ rí nínú àwọn kọ́mpé sọ pé òun nífẹ̀ẹ́ ọkùnrin fẹ́fẹ́ àbí nǹkan tó mẹ́kọ̀ọ́ ni ẹ̀ ok bóyá nínú owó kan ṣe tó kàn fẹ́ kiri wá wà mí àbí. ó tí o èèyàn pàtàkì ni ní society ni even she's a bank manager. Really? àní bẹ́ẹ̀ ṣe tún lówó tó yìí ó rẹ́dí láti náwó lé yín lórí bẹ́ẹ̀ ṣe wà. ìrọ̀ ṣe ó fẹ́ fẹ́ mi pátápátá ní àbúfẹ́ yàn mí lọ́rẹ̀. fẹ́ fẹ́ yín délẹ̀ pátápátá. ó ti pẹ́ jù ní ó ti pẹ́ jù ó mọ̀ ẹ́ pé irú wa ìyá ti pẹ́ lóde àgbèrè púpọ̀ jù tí wọn náà mọ̀ pé ó yẹ ká ti kó gbá àgbèrè wọlé àbọ̀mọ̀ ọlọ́run ti fún mi ní olólùfẹ́ tèmi olúwa yìí gbogbo nǹkan tí mo fẹ́ pátá ló wà lára ẹ̀ níwà lọ́rọ̀ ẹnu níṣe lẹ́wà gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe sí lára ọmọ ìlú yìí ni o Rẹ̀mí lórúkọ ẹ̀ ń jẹ́ tó bá yá wa mọ̀. Báyọ̀ eléyìí wá fi ń dá mi lójú wípé ìfẹ́ àìṣẹ̀tàn òun ló ní fún mi èmi náà ń dẹ́jẹ̀ kó yí ẹ báyìí wípé èmi Rẹ̀mí lẹ́kún mo fẹ́ ẹ tọkàntọkàn. ó smart gan yes èmi náà wá fi ń dá ẹ lójú Rẹ̀mí wípé tí ayé bá ṣe ń jẹ ayé tí ọlọ́run ọdẹ kò ní sáàtì ọlọ́run ò yẹ wá wá fẹ́ẹ́ ṣe ní ilé wá fẹ́ẹ́ gbọmọ wá ṣètò ìlú ìfẹ́ tí ọkọ tó wà. ẹni tí mo fẹ́ ìwọ lẹni tọkàn mi yàn olólùfẹ́ mi mo fẹ́ ọ tọkàntọkàn. Ìfẹ́ o,
gan bàbá. Wọ́n gbé iyọ̀ wá o. Ọláyé gbogbo wa ò ní yọ̀. Ṣèdèrè. N tí mo tún sí ṣúgà ni. Fẹ́sì mọ̀ pé igun mẹ́rin ṣúgà ní gbogbo rẹ̀ ìkí adùn ni. Wọ́n ní ilé wa àti ọ̀nà wa adùn ní wọ́n ń bẹ̀. Adùn. Ẹ wò ó. Wọ́n kó orógbó àti obì wá. Wọ́n lóbi obì kú dànù fún wa. Wọ́n ní kò wá ní sí ìyàwó wa pé kó bímọ kògbókògbó. Wọ́n ní ọmọ rẹ̀ ó gbó yóò tọ́. Wọ́n tún wá mú nǹkan ìpanu tá a fi panu wá. Ọtí rèé. Wọ́n gbé ọtí wá. Oyin wá rèé. Wọ́n láyé gbogbo ó lóyin o. Gbogbo tí a kọ fún wa. Gbogbo rẹ̀ náà wọ́n gbé wá pé. Àbọ̀rẹ́ o. Jésù àbọ̀rẹ́ o, alámòjíṣẹ́ tẹ̀ràn mi, àbọ̀rẹ́ o, fámílì ẹ̀ lè gbé. Tí gbogbo yẹn ò tẹ̀ gbé rẹ̀, wọn ò lè gbé bàbá dúdú, wọn ò lè gbé. Ẹ wo ntọ́ka, ìyá ìyàwó, ṣàdúrà fáwọn ọmọ rẹ̀, ẹgbẹ́ lè dé báyìí, ẹ lọ sùkúl dáa, kọ́pì àdúrà lè lórí. Bó tilẹ̀ jẹ́ wípé ẹni tá fẹ́ràn la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ wá. Mo fẹ́ ọ tọkàntọkàn. Ẹ jọ̀ọ́ ẹ gbọ́ sílẹ̀ jàre, ẹ ti ríbi tóbìnrin ti ń fọtí ṣàdúrà rẹ̀ ni kẹ́ tó máa disgrace ẹbí. Obìnrin fàdúrà sọ̀tì, ọlọ́tí, ológógóró. Olólùfẹ́ mi. Olúwa rẹ̀ mí lẹ́kún. Ibi ọkọ ló ń lóyún. Mo ti ọmọ ẹni tí mo ń ṣe o. Kò mọ̀ pé wọ́n fíjọ́ kan da ẹrù mi jáde nílé bàbá o. Ẹ má sọ pé ìyá wa. Àlù ẹ̀ gbó, àlù ẹ̀ tán, wàá pẹ́ nílé wa. Adébáyọ̀ ọmọ erin kan lánàá. Ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín. Èṣù oníwọ̀ àárín yín. Ẹ̀ẹ́bí san, ẹ̀ẹ́bí wàlẹ̀ wò ẹ̀yìn mi. Màá fi bá yín gbébè. Màá fi gbé mẹ́ta pàápàá. Bẹ́ẹ̀ ló máa rí. Àṣentọ́ dà tán. Bàbá ìyàwó mo lọ kójú sí oṣù ni. Orun wẹ̀ èmi ni mo lẹ̀ yẹ òní. Ẹ ṣé mo dúpẹ́ o àtọkọ àtìyàwó ẹ kú ẹ̀yẹ òní orí yín ò ní burú o mo kí yín o bàbá wa àtìyá wa náà ẹ̀yin ọ̀rẹ́ ọkọ mo kí yín o àtẹ̀yìn ẹlẹ́gbẹ́rún ìyàwó àtàwọn ọ̀wọ́lé ń tiẹ̀ wọ́n ní ọmọ burúkú ṣe é fẹ́ àná burúkú ni ò ṣe é ní ṣe rí àwọn kan ń bẹ tí ò mọ̀ àwọn tí ò mọ̀ wọn ní mo fọmọ fọkọ mọ mọ ń ọmọ ọlọ́run débi ó gbà dídí ọgbà kébóde tèmi ò rí bẹ́ẹ̀ o ibẹ̀ ó gbà ọ́ sówó ibẹ̀ ó gbà ọ́ sọ́mọ yóò gbà ọ́ sáà ikú bá lé ọ̀rọ̀ lẹ́yìn náà mo mọ ọ̀rẹ́ mi Adébáyọ̀ àmọ́ ìdí ọlọ́kọ ọmọ mi bàbá rẹ̀ tí mo mọ̀ rí ẹ̀yin náà ni mo fún ní ìyàwó náà ẹ̀sìn ìlẹ́kùn àti wọn rèé o ẹ̀sìn mo tọ́jú ẹ̀ ẹ̀sìn èmi náà fi tayọ̀tayọ̀ mo fi gbà ọdún òun jẹ́ kí àwọn méjèèjì owó yìí wà lọ́wọ́ ẹ̀sìn mo dúpẹ́ ẹ̀sìn. Àwa ń bọ̀ wá kó mọ́. Àwa ń bọ̀ wá kó mọ́. Àwa ń bọ̀ wá kó mọ́. Àbẹ̀níyàwó ṣe ìyàwó. Àwa ń bọ̀ wá kó mọ́. Àbẹ̀níyàwó ṣe ìyàwó. Àgbàyà olórí burúkú olóṣì wọ́n máa nà mí pa mímọ́ tójú òrìrí mímọ́ tó ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ sẹ́nìkan rí kó obìnrin mẹ́wàá ọlọ́mọge mẹ́wàá kó jáde nílé yín bóyá mẹ́sàn-án ẹ̀ bóyá irú ẹ̀ ò sí lára ẹ̀ olóṣì ó máa lù mí pa ìwọ̀n gbogbo ojú mi ó ní dá fún ẹ. Àgbàyà olórí burúkú àṣìírè àṣeyàwó lánàá ìjà ti délé ní. Àwọn ẹyẹ ti ṣe èmi tí ẹ bá yọ. Ṣé èmi lọ máa bí? Èmi tí èmi ní jẹ́ òṣè mi léṣe mi ní jẹ́ ọba tẹ̀mí jẹ́.
wàá padà bá mi níbẹ̀. ṣùgbọ́n. abẹ́ẹ̀rí ọmọ Yorùbá tó lọ ń jẹ́ áùdù àmọ́ ibi tó ti rórúkọ. ìjọ wo ló gé gbogbo àwọn fúláwàsì tó ṣá gbogbo koríko bí ìjọ wo ló ṣe láàsì. ojú ẹlẹ́dàá yín dẹ̀ rí o mò ń ṣá o àwọn koríko yẹn àbí àwọn fúláwàsì yẹn àwọn rèé jẹ́ ẹni lágídí o ẹ wo advice mi rè pé kẹ́jẹ́ ká wú gbogbo kìíní ìdánù iṣẹ́ mi dẹ̀ ti di méjì n kò lè mà ṣírí n tó máa roko ìjẹ́ káre mo rí sinẹ́kà ńláda láàrin kí ni bẹ̀ ẹ̀yìn ejò nkọ́búrà. nǹkan ń ṣe é ṣáà lọ wọ ẹni tó wà ní géètì fún mi. lẹ́yìn o múkú dá sí o. Rẹ̀mílẹ́kún. ọkọ sọ wà láyọ̀ tì ní. Mami. Kí ni dé ọkọ mi? Kí ni dé sọ̀rọ̀? Kí ni pẹ́lẹ́kún sọ̀rọ̀? Mami Báyọ̀ ni. Báyọ̀ mo gbé kí ni ṣe Báyọ̀? Dáhùn kí ni ṣe Báyọ̀? Ẹ wá mi ẹ wo gbogbo ojú mi. Nǹkan tí ó ṣẹlẹ̀ rí Báyọ̀ náà mi. lẹ́yìn ìjọba yọ ọkọ rẹ kò ní dá fún un ayé rẹ kò ní dá bàbá jẹ́ ìtọ́jọ́ ń dèpò rẹ nù wọ́n máa dèpò rẹ nù ni. wọ́n ṣépè fún ẹ ìwọ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní tó ní kò ní dá fọmọ lọ́mọ. ẹ wo màmí ọ̀rọ̀ yóò ṣojú lásán o ẹ máa wo mi ràn Báyọ̀ dédé náà mi o. dáyùwá ìyá mi dáyùwá ó tọrọ dé èèyàn lẹ́rìí yín báyìí kó pààyàn lájẹ àwọn ajá ẹjọ́ ń tàlí ìsọyín àwọn ikọ̀ ọmọ kòdù ó ṣe wẹ́dìn kó ilé àgbóyún wálé ọmọ tí yín hàn rẹ̀ tó ṣèyàwó ó ràn kóòtì kí ló jẹ́ yín náà ẹ wo ẹbí ní ọ́fíìsì wọn ẹ la darapọ̀ mọ́ wọn arábí wọ̀nyí ṣóyè bá mi yé yín bẹ́ẹ̀ bá darapọ̀ mọ́ wọn ẹ rí i pé inú wọn máa dùn sí wò sọ́mọ ẹ́tíkọ́tà wọn àbò ọmọ ọ́fíìsì wọn bọ́ọ̀dẹ̀ mọ́bẹ̀ mú mi nìṣó ilé gbogbo àwọn àjẹ Yorùbá fúlàsí ládùúgbò yín máa dá wọn lé Gbàjúòlírí www.gbàjúòlírí.com. o rí i pé nǹkan ti kọlù ẹ ṣàkóso ẹ kó kúrò ń bí báyìí orí nǹkan tó ṣẹlẹ̀ sọmọ www. kó sì kúrò ń bí. ẹ wo ẹyẹ má bú mi lẹ́bùn ara o orí nǹkan yìí. wo kí ló ṣẹlẹ̀ gan sọ fún mi kí ló ṣẹlẹ̀ gan. àmì mi mọ Adébáyọ̀ náà. ó dá ó ti tó má tó kún mọ́ tó nìṣó nílé kó sọ ọkọ tó ṣẹlẹ̀ fún mi nìṣó. tí n bá sọ wípé ọ̀rọ̀ ẹ yé mi irọ́ pátápátá gbáà ni mo pa ìwọ ògbọ́n tó ń sọ lẹ́nu ni ìjọ wo ni ìwọ àtìyàwó ẹ ṣe wedding níjẹta ìjà rẹ̀ ti ya dé lánàá just like that ó dẹ̀ lè jáde ó wá ní kí nìyẹn ó wà ókè ṣá ó mọ ohun tó ń ṣe. ìyẹlá let's point jẹ́ ká pàjẹ́ má bínú jọ mo fẹ́ lọ́ọ́ máa bẹ̀rẹ̀. sórí àwọn àgbàlagbà wọn ní tó bá ní Ọlọ́run bá rí ẹ jẹ́ kí èèyàn náà rí ẹ ó dá sọ fún èmi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òdodo ọ̀rẹ́ wa ò ń ṣọ̀rẹ́ àná kì í ṣe ti jẹta sọ fún mi kí nìyàwó ẹ ṣe fún ẹ tó bá sọ fún mi má bá wí náà. ìyẹlá nǹkan kan ò ṣe mi bí ìṣe wà yìí wọn dẹ̀ sàṣì mi orí mi ò dé yìí kókó báyìí lè gungun mi lè kí mo wí mo rẹ láti sọ anything fún anybody ẹ lọ rí rẹ mi ó ti yẹ kí sẹ. ok ṣé tí n bá béèrè lọ́wọ́ rẹ mi tó bá jẹ́wọ́ ṣé ó ti tán nú ẹ̀. ẹ ṣe lọ bínú tẹ bá béèrè owó ẹ̀kan tó bá wí
mo ní question méjì péré tí n bá bí. iye alábàbìnrin mo fọlọ́ wa. no ní ẹtí ìbínú àwọn but má ti jẹ́ kí ọ̀rọ̀ yẹn extend kọjá bí. èmi wọ́n rí mi kébè èmi ò rojọ́. èmi. ok mo mọ̀ pé ò rojọ́ ok nítorí ìdí èyí èmi á lọ bá máa bí ṣe ti gbọ́ and ṣé tí n bá lọ bá yẹn tí n bá fẹ́ bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ṣé mo lè mú wá bí kò wá rojọ́ lójú ẹ̀. ẹ máa wọlé inú mi dùn o inú mi dùn pé mo bá yín o. ẹ máa kó ojú náà. ẹ lẹ sà ẹ dá nǹkan kan ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀? ó dẹ̀ bà mí lẹ́rù. gbogbo ohun téèyàn ò rí ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lójú èèyàn ẹ ó yà mí lẹ́nu láti rí ẹ̀rẹ̀ mi lẹ́kún pé òun àti Báyọ̀ bẹ̀rẹ̀ sí í jà Báyọ̀ sì lu ọmọdé débi pé gbogbo èèyàn mọ̀ á ìyàwó ọjọ́ kelò ṣe mọ̀ pé nǹkan burúkú tí òye ó ṣẹlẹ̀ rárá ni. Báyọ̀ wò. ọmọ yín náà ìyàwó ọjọ́ kelò. Báyọ̀ lé ìyàwó ẹ̀ jáde. kí ló ṣe ń. a ò gbọ́ nǹkan kan. báwo lẹ́yìn ṣe gbọ́. tó lé wálé tó lù ú débi pé ojú wú ẹnu wú. ó ti lé ìyàwó sọ́dọ̀ yìí. ó bẹ́ lọ́dọ̀ mi. ìyá Báyọ̀ ìyá Báyọ̀ wá. ẹ jẹ́ pé mi ní gbèjà yàrá yẹn kí ló ṣẹlẹ̀. màá pè ọ́ bẹ́ẹ̀. ẹ ká sọ̀tọ̀. àná wa ni mo rí wọ́n ní Báyọ̀ ti lé ìyàwó ẹ̀ jáde. Báyọ̀ wo. ọmọ mi. ìjọ òun náà ṣe ìyàwó náà. ó ń bẹ lé wa ní ìsìn ó lù ú débi pé àwọn ròyìn padà ló mú tí fi ń lé òun kiri ká lóun dúró ní ìbá ti bẹ̀rù lójú. ẹ̀fọ́ àbẹ́jì. ń tọ́jọ́ lójú mi nù. ẹ jẹ́ ká Báyọ̀ tèmi lọ́ọ̀ bá jà rẹ̀ sùn. Báyọ̀ ẹ mọ̀ sí ń gbòòlẹ̀ di abẹ̀sẹ̀ kù bí òjò tí wọ́n wá rí nǹkan kan ṣe ju pé kọ́ ọ máa lu ìyàwó rẹ kí ni tó fi ṣe ọ́ ọmọ ẹni ìbájọ ni àbáyọ ìwọ ọjọ́ èmi à ń bá bá tí a ìlú obìnrin ó rí mi kí n lu obìnrin rí ìyá ẹ lójókòó yìí ọba ìyàwó ọ̀rẹ́ mi lọ́dọ̀ mi tá à ń sọ̀rọ̀ ó ṣe bá lè mí ní ó sì yí mi lé lórí ǹjẹ́ mo lù ọ́njọ́ náà pínrín mo wá lọ fẹjọ́ sùn lé wọn àwọn arélé wọn bẹ̀rẹ̀ sí bẹ̀lẹ̀ ọ wàá sọ fún wa a wà lọ fẹjọ́ ẹ̀sùn lé wọn ó sì dá rárá kí ló ṣe. ọ̀rọ̀ tó wà ní iye ẹ kàn blame mi ni o ẹ má ti dá mi lẹ́bi rárá o nítorí pé ó kúrọ́ fún mi ni ẹ farabalẹ̀ náà tẹ́lẹ̀ mi mú ṣàlàyé ọ̀rọ̀ fún yín. ọ̀dà kí ló ṣẹlẹ̀. láti tí ẹ bá gbàgbé sá mo kéré gbaná lọ́wọ́ mo ṣe ọjọ́ ìbímọ ní secondary school ẹ pè mí kúrò láàrin àwọn ọ̀rẹ́ mi ẹ ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi. ọlọ́jọ́ bí ńlẹ́ òde ńlẹ́ ìwọ máa lọlé èyí tẹ́ ẹ ṣe náà tó wọ́n ti máa wọ́ ọ nílé. ní ò bọ́ sà máa lọlé òde wọ́n ti máa wọ́ ọ nílé wá mo fẹ́ bọ́ sọ̀rọ̀ ni. Báyọ̀ ẹ̀mí ló mọ̀ pé ọ́ ẹ̀mẹ́ta ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún gbèsè ayé rẹ ni o lọ sọ fáwọn èèyàn rẹ ẹ lọ rí palẹ̀ mọ́ àti ètò ẹ̀sùn tó ení èkejì ni pé ọ̀rọ̀ tí mo fẹ́ bá ọ sọ fi sọ́wọ́ òsì má fi jẹun tó o bá dàgbà tó o bá lóbìnrin tí ọmọkùnrin rí lọ gbọ́dọ̀ fẹ́ èyí tó bá ti mọkùnrin rí tó o bá fẹ́ yóò bá yé ẹ jẹ́ o èyí tó o fẹ́ bẹ̀rẹ̀ ní ìsìn ó lè bá yé ẹ jẹ́ o sì kéré fún nǹkan bẹ́ẹ̀ kì í sáwọn ọmọ tí ń bá ń dúró lẹ́sẹ̀ ọ̀gànà báyìí ọmọ gidi tásìkò bá tó tó bá fẹ́
ọ̀rọ̀ gidi ni o fún gbèsè ayé rẹ lọ́jọ́ iwájú tí mo fẹ́ sọ fún ọ kó sọ́wọ́ òsì o fún ìgbésí ayé rẹ ni obìnrin tó bá fẹ́ tásìkò bá tó o gbọ́dọ̀ jóbìnrin tí ọmọkùnrin rẹ. nígbà náà wọn á ń kọ́. nígbà náà ń kọ́. tí wọ́n bá sọ pé èèyàn nífẹ̀ẹ́ èèyàn ní ayé rẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ wọn títí di ọjọ́ tá a fi ṣe ìgbéyàwó mi ò fọwọ́ mi bàrí báyìí. dáàdi ò bá rẹ̀ mi lẹ́nà. n ò gbọ́. mi ò bá lé o wọ́n ti yọ jẹ o. ọba ìyàwó rẹ̀ ní. mi ò bá lé. ṣe sùúrù ọba ń lé ń bolo lọ. wọ́n ti yọ jẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ó ti di korofo sáyẹn. ẹ má fi mí sókun lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ sọ tó dé fún mi ẹ̀wọ̀n ọba ń lé ẹ̀wọ̀n yọ jẹ ìwọ̀n ṣe kìnyín kíni kí ló ń ṣẹlẹ̀ gan. mo ń bọ̀ ọlọ́run o tí mo sì sọ wípé ìdílé méjèèjì ọ̀rẹ́ là jẹ́ kí lọ̀rọ̀ ìfẹ́ dálé báyọ̀ ọlọ́run o ọba ọmọ ilé ọba wa ti ṣe báwọn ọ̀rọ̀ kọjá bó ṣe mú èmi lọ́ba wa pé lọ́ba sọ fún mi n bá sì wàá fà lọ lé bàbá rẹ̀ ẹ fọmọ yín ọ̀dọ̀ o ẹ wọkọ mi fún kì í ṣe táwa lè fẹ́ o. sọjáde ni ẹ tiẹ̀ sọ̀rọ̀. ọ̀dálè ṣe é rí ọ̀rọ̀ tó délẹ̀ ọ̀rọ̀ tó burú ni ó dẹ̀ bá wa nínú ẹ jọ ṣe é rí ọmọ yìí ó kàn ṣe wípé ó yẹ kó wá bá wa sọ ni n tó bínú sí nǹkan dáadáa ni àsọtẹ́lẹ̀ àwọn àgbàlagbà ni wípé tí ó bá fẹ́ yàwó kò gbọ́dọ̀ fẹ́ àjẹkù. ẹ jèrè ọmọ náà ò lè kú mọ́ yín ọmọ náà ò lè kú mọ́ yín ayé mi mo ní ẹ wá lónìí wọ́n ti wú àkọsẹ̀jáyé ọmọ yín ọmọ olókìkí èèyàn lẹ́bí yóò lówó tó jẹ́ pé yóò ju ti Kárúnà lọ ẹ mọ̀ Kárúnà. Kárúnà. bẹ́ẹ̀ ni ọtí àmọ́ Kárúnà. wọ́n ń sọ̀tàn rẹ̀ fún wa. owó rẹ̀ yarọ bẹ́ẹ̀ ló wú ọmọ yóò ṣe rí. asáré pò lè kankan ni báyọ̀ ó lè kókókó. báwo ni ọmọ ṣe é ṣe lò. àmọ́ ntọ́wá wà ń bẹ̀ ni pé ogún nǹkan rẹ̀ lọ́tún ni ẹkùn rẹ̀ ò gbọ́dọ̀ jẹ́rán àkàṣe. ṣé wípé tá a bá ṣe bẹ̀ àná kò gbọ́dọ̀ jẹ́ nírú èyí ṣé nǹkan. bí ìtọ̀bẹ̀ kọ́ ní sọ n tí ń sọ fún yín ni pé bí ọba fẹ́ obìnrin gan òun fúnra ẹ̀ ló gbọ́dọ̀ kọ́kọ́ ṣàyàn nǹkan rẹ̀. ẹ tẹ́lẹ̀ ń bá kọ́kọ́ ṣàyàn rẹ̀ kó tó di pò ń fẹ́ kọ́. wọ́n ba nǹkan jẹ́ nù ìwòsì ni bẹ́ẹ̀ lómi ni bá ti ṣàyàn rẹ̀ àbúrú dé. a lè díẹ̀ o láyé tá a wà yìí. yóò tálíkà yóò ju tèkúté ṣọ́ọ̀ṣì lọ. ọlọ́run ò ní jẹ́. yóò rí mí ẹran ńlẹ̀ báyìí yóò máa pè lówó yóò máa ṣàlè ká báyìí. torí kí ni àwọn wífúnni kó tó dání àgbàjá káàdì ẹ jà ìdáhùn bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ rẹ̀ ni. ọlọ́run sì fún wa sí. láyé tá a wà yìí. kòròfo ọmọ tí wọn bá ń lé ìjẹ̀bi yín sì ni ẹ sì wọ ọmọ yíyan títí wọn ń gùn ká gbòòrò ó ìdájẹ́kù. ibi tẹ́ ń lọ́nu ọ̀rọ̀ yín yé mi bọ́yá ẹ rí mi rí èèyàn jẹ́jẹ́ tẹ́ ẹ lè tìlúlẹ̀ bó ti wù yín mo fẹ́ fẹ́yàwó ní sulọ́kà lọ́dọ̀ mi mo ṣàdúrà mo ṣe gbogbo ẹ̀ fún mi gbogbo ayé mọ̀ pọ́nmọ́ mi ṣègbéyàwó ẹ wá ń sọ fún mi pé ààbọ̀ ni ẹ bá ń lé ẹ odidi ni ẹ la lọ́rọ̀ ni kí ni wọ́n pè bẹ́ẹ̀ wo ìwọ ìyá ìwọ lọ́rọ̀ yìí o kọ́lọ̀ òun fún ọ yanjú ni o obìnrin lọ́lọ́rọ̀ o tẹ́ ẹ bá rotọ́ lóhùn ẹ mọ̀ pé ilẹ̀ lọ́rọ̀ yìí torí pé lẹ́nu ìṣe tí ó dáyé yìí bí ẹ bá bí ọmọbìnrin àfi bí ìgbọ́ ọlọ́run ọ̀rọ̀ ti fi kíní ọ̀hún síbẹ̀ mọ́ ẹ bá bí ọmọbìnrin mẹ́wàá ti pálẹ̀ ìbá méjì ń bẹ̀ nínú wọn. ọlọ́run fi bẹ̀ wọ́n lò ń lòkulò ni o. wọ́n lò ń lòkulò ni. ọmọ yìí gan ló tiẹ̀ ń lò lòkulò. ṣé yóò ló tiẹ̀ ń lòkulò. àbólé búra pọ̀ ń òbó gẹ̀dẹ̀ mi rí òun òróbìnrin mi rí. ọmọ yín làwọn ń sọ. ẹ gbọ́ ẹ sọ ti yẹn tó sọ tọmọ mi àwọn ẹlẹ́sìn sọ wọ́n ní kí èèyàn ó podidi màálù kọ́ wá ṣe tẹ́kọ̀ náà òbí òkè pé ọwọ́ àwọn rèé ẹ̀jẹ̀ òyìn lọ alukurani ni wọ́n bẹ́ ọwọ́ ọ̀hún ṣé wọ́n mọ ẹbí léèrè sóhun òdòdó obìnrin mi rí òbó gẹ̀dẹ̀ mi rí
àbírú ẹjọ́ awújú wo lò. ẹ wà ní bínú ọjọ́ aburú fẹ́lẹ́ yìí o tọ́ba lọ rè gbarú ìyàwó bẹ́ẹ̀ sọ́dọ̀ ẹ̀yìn rẹ̀ ò lè dá. bọ́ bá jẹ́ pé tèèyàn ni bẹ́ẹ̀ ṣe ń jáde lèmi náà ń jáde kò sí nílẹ̀ Yorùbá yìí tí ó bímọ tí ò ní jáde sí àìdánifọ́mọ tèmi náà kí wọ́n lè kó lé ọkọ tó lé o mò ń sì ń lọ lẹ́nu pẹ̀lú ògùn Ọlọ́run ìyàwó yín ni. ẹ̀rọ a kò lè wálé ẹ sì fi ọ̀dọ̀ náà. bàbá rẹ̀ mí bàbá Báyọ̀ ọ̀rọ̀ ìṣòro ni ó tó sí wa lẹ́nu ó buyọ̀ sí. bàbá Adébáyọ̀ móríta ìbọn lọ ọmọ yìí ń bọ̀ wálé. ọmọ yìí ò lè wálé ọmọ yìí ò lè wálé. ọmọ yìí ń bọ̀ rẹ̀ mi ń bọ̀ wálé. ẹjọ́ wà lọ́dọ̀ yín náà àmọ́ bá sì máa ṣe ẹjọ́ máa wà lọ́dọ̀ yín náà ẹ̀yin rẹ̀ mójútó tí ń gùn kágboro. wo yóò kó bọ́mọ yìí. Orí mi máa gbà bọ́dé. Orí mi, ẹ̀dá mi máa gbà bọ́dé nílẹ̀ orí mi. ìyá mi ẹ mà kó ọjọ́ mẹ́ta. Jókòó ṣé ò sí. bàbá ó wà. kí ló ṣẹlẹ̀. ọmọ yín Rẹ̀mílẹ́kùn ni. Rẹ̀mílẹ́kùn wò ní bẹ̀. bàbá Rẹ̀mílẹ́kùn ọmọ yín tẹ́ ṣe àkọsẹ̀jáyé rẹ̀ lọ́jọ́ sí ẹ ti gbàgbé ni. Rẹ̀mílẹ́kùn ọmọ mi. gbàgà ọjọ́ náà ti pẹ́ ṣàlàáfíà ló wà. àlàáfíà ló wà ṣùgbọ́n wàhálà bẹ. kí ló ṣe. ẹ rántí pé ẹ sọ pé òun àti ọkọ tó bá fẹ́ wọn ò gbọdọ̀ jà débi pé ọkọ ẹ̀ máa wá da irú ẹ̀ síta wàhálà ti wá bẹ̀rẹ̀ báyìí o òun àti ọkọ ẹ̀ wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tẹ́ wá máa ṣe tẹ́ máa fi ràn mí lọ́wọ́ tí òfin ní da irú ẹ̀ síta lẹ máa wá bá mi ṣe o bó jẹ́ bọ ni o bó jẹ́ tutù ni o iyekíye tó bá máa ná mi kẹ́ sọ fún mi ẹ ṣáà gbà mí bàbá ẹ dákun ẹ ṣàánú mi ẹ gbà mí.
o ṣeun òkú ọ̀rọ̀ ọmọ bóyá yẹ kó abiyamọ ṣe náà ló ṣe. tí mo bá wá sọ fún ọ nísìnyí pé kó lọ mú epo wá tàbí àgbá àgùntàn mo jẹun lára rẹ ni o torí pé mo fẹ́ kó lọ mọ̀ dájúdájú pé ifá kan kì í parọ́ o bẹ́ẹ̀ ni ọ̀pẹ̀lẹ̀ kì í ṣèké o ó ti yọ kò gbẹ́ ẹbọ kò gbẹ́ ètùtù rárá má ṣe é sì lògùn má mọ̀ bí ń ṣe lọ́ọ̀rán èèyàn lọ́tọ́ lọ bá ọkọ rẹ̀ tẹ́ lọ bẹ́ẹ̀ kó tó kó ẹrù rẹ̀ síta bí sì ṣe rẹ̀ náà ni ẹ tètè yá tara ṣàṣà kẹ́ ẹ lọ síbẹ̀ o kò gbẹ́ bọ́ kò gbé tutù o má jẹ́ ń tún ẹ o. òun náà ni mò ń sọ bàbá kò yé yín bí bó tiẹ̀ jẹ́ màálù méje lọ́nà méje owó ẹ̀ wà nílẹ̀ tí máa kó fún yín tẹ́ máa ṣe ẹ mọ̀ pé kò gbọ́dọ̀ dẹrù ẹ̀ síta bàbá ẹ gbà mí. ṣé ọgbọ́n nǹkan tí mo wí ṣá. mo kún gbọ́. tó bá dọjọ́ míì tó bá ní nǹkan tó fún un tó fẹ́ fi yin fá lẹ́yìn ìgbà tọmọ rẹ bá ti jókòó sílé ọkọ rẹ kó o padà wá kó wá fún mi tí mo bá gba nǹkan kan lọ́wọ́ rẹ mo tàn ẹ́ jẹ ni kò gbẹ́ bọ́ kò gbé tutù ṣe ni kò mọ bó ṣe múra tó ẹ lọ bá tẹ́ ẹ lọ bẹ́ẹ̀ o gbọ́dọ̀ dẹ́rù rẹ̀ bọ́ta tó bá dẹ́rù rẹ̀ bọ́ta. orí mi orí mi máa gbà bọ́dé orí mi. ìyá rẹ̀ nílẹ̀kùn. kí ni tá à ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọbìnrin yìí àbí ọmọ àlè lọ lé ọkọ tán kó sì tún á jókòó tí àmọ́ bá a gbé pọ̀. ẹ kó mọ̀ pé ń dákẹ́ lánàá mo lọ sọ́dọ̀ bàbá ńlé olóòlà. bàbá wo ni. ẹ ti gbàgbé ni bàbá tó ṣe àkọsẹ̀jáyé ẹ̀. o ṣeun kí ló wá wí. wọ́n dẹ̀ ní aláti gbìyànjú gidi gan aláti múra gan kárí pé wọn ò da ẹrù rẹ̀ mí lẹ́kún jáde ńlé ọkọ ẹ̀. ó sọ bẹ́ẹ̀ ńgbà náà lóòótọ́ o ṣùgbọ́n kí ló rò pa wá lè ṣe sí i. àkódákẹ́ mi ò kú jókòó lásán mi ò dákẹ́ mò ń sá lọ́tún sá sósì ni pàápàá wọ́n ń báṣẹ́ lọ lórí ẹ̀ báyìí kọ́lọ́n dẹ̀ gbàdúrà wa ni. ọlọ́run ó fún ọ ṣe ó káre àjọkẹ́ àbíamọ tòótọ́ ni ó sì jèrè ọmọ o. oṣù ọmọ náà jẹná fún ọjọ́ ọ̀dà ìtìjú ńlá ni. káyé má sọ mí di dàkúdà o káyé má ṣe pa kádàrá mi dà o orí mi má gbà bọ̀dé wá sílé fún mi o jọ̀wọ́ má ṣe gbà bọ̀dé nílẹ̀ tá a wà yìí o. orí mi. orí mi má gbà bọ̀dé orí mi. ẹ̀dá mi má gbà bọ̀dé nílẹ̀ orí mi. afẹ́fẹ́ kì í fẹ́ kó má kan igi oko lára adébáyọ̀ máa rí ìkẹ́ ọ̀rọ̀ tí mò ń bẹ sọ ilé mi bó bá ti ń wẹ ọṣẹ kó máa ṣẹ mọ́ ẹ lára bó bá ti ń wẹ kànkàn kó máa kàn ẹ́ lára. ìjọ tí ọmọ tuntun bá fojú kàn yẹ inú rẹ̀ ń yọ̀ ni bó bá ti ń ronú tàbí tó bá fi ojú rẹ̀ kan Rẹ̀mí lẹ́kún ọmọ èmi Àṣàbí gbogbo ìjà àti ìbínú inú ẹ̀ ṣe ni kó parẹ́ ni. bó o bá ì tí ì rí ọmọ mi kó má lè wo kó má lè jẹ mo ní ó wá di olóṣì kìíní mi dùn àfàìmọ̀ ni kò ní mọ́ra kò fẹ́ itọ́ kì í balẹ̀ ó tún padà sẹ́nu.
Orí mi máa gbà bọ̀dé orí mi. Ẹ̀dá mi máa gbà bọ̀dé nílẹ̀ orí mi. Máma jẹ́ kí n rìn lọ́jọ́ tó. Nǹkan. Kí ló dé sí ẹ? Ó mọ̀ pé mọ́mí ẹ̀ ń wo TV ni. Mo ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ bọ́ lápò ni o. Tẹ́lẹ̀ bá fẹ́ ó máa ní pé ọmọ àlè. Tí kejì bá fẹ́ rí ó máa ní pé ọmọ àlè. Ó máa ní pé kò jọ ìyá kò jọ bàbá. Wò ó tẹ́ bá fi dádì mi àti mọ́mí ọ̀nà. Wò ó otherwise ilé ìyá gbóná mọ́ ẹ lára o. Ẹ jẹ́ sọ fún yín. Mommy. Yes, dear. Daddy. Yes. Kí ló fà kẹ́yìn méjèèjì kẹ́ dúdú kémi nìkan kẹ́ pupa? Gene. Gene. Genetic problem. Kí ló mọ̀ tó ń jẹ́ kí? Ṣèbọn lọ sùkúl, á lọ wọnú dictionary. Jackie, kí lè lè lọ́wọ́ ẹ̀? Cheeseball ni. Má fún mi jẹ. Mo náà nǹkan tó wà bẹ́ẹ̀ mi lè fún ẹ. Olè hùwù pòròrò ẹ̀rí bọ́ọ̀ olóònù ẹnìkan náà lè pọ̀pá nínú fámìlì wọn. Half caste oṣù. Ẹ̀rí hùwù. Wáwé. Please boy. Ẹ̀rí orí ẹ̀. Dáàdì ńkọ́? Wọ́n kọ́ lé lọ́wọ́. Wọ́n ra lè lọ́wọ́. Ilé alájà mélòó? Ilé alájà mẹ́wàá. Ó fi 3 gan ni. Kó láti ráhùn wọn ṣe àwọn ọmọ rádaràdà yìí. Ìgbà tó yẹ pé wọ́n fi ń ṣe sàárà láì ṣe kàrà àbásìkò tẹ́kan káàsà lágbàlagbà báyìí tẹ́ wọn mọ́lẹ̀. Sálà wọn, kọ̀ǹgá wà tó ṣe o, ẹ̀rọ a máa bẹ́ o. Ẹ ti pọ̀pọ̀pọ̀. Lẹ́kọ̀ọ́ wọ̀gán gáǹgà o. Ẹ̀rí pé ọmọ òṣì làwọn ọmọ ya ọkọ ọmọ. Ẹ wá bẹ̀rẹ̀ àdírẹ́sì lọ́wọ́ yín. Magbon no shaking àròkùnrin tọ́lẹ̀ alára o Kóredé films production ní jáwọ́ àti máa dára nu wọn lára iṣẹ́ ọwọ́ wọn ní sinimá tuntun Magbon no shaking eré alárinrin tí ò ṣe máa wò fún gbogbo ìlú Magbon no shaking sinimá tá a fi kìlọ̀ fún gbogbo olówó ayé tí fọwọ́ lágbani lójú pé n ti ń tọ́ lọ́dún léyà Magbon no shaking clean picture Magbon no shaking sound audio Magbon no shaking. ọ̀nàwó dáyàwó padà fún ẹni tó níyàwó àtẹ́tímọ̀ panu àtẹ́tí àti òkú kábíyèsí èké ń pè mí fáwọn olówó ni mímọ ní ni àníjẹjọ akúsì ni bẹ́ẹ̀ ni ìka tó ẹni ọ̀la ọlọ́lá yìí lọ obìnrin lọ. yéé ọmọ ṣe o tó bá jẹ́lu èbó ni lọ́lọ́wọ́ kan ti rí ọba fí báyìí wọ́n á gà ládàá mi. ìfọ́nì ẹ̀kọ́ orí ẹ̀ lè balẹ̀. olúwa pè lọ́la kẹ́mi ó fi ìlú bàbá mi lẹ̀. èmi ọ̀tún òsìlú bẹ́ẹ̀ sì mórí kí ilé bàbá mi
àwa lọ́mọ ògógun lé nípa tẹ̀. Ògògó Jídé Kòsọ́kọ́ Ẹ̀dà Onílé Ọlá Anamaj Rótìmí Mákindé Ìyá Àwẹ̀rò Jìnàdì Òwèlè Ọlọ́fà Àná Oyíndàmọ́lá Tóyìn Rẹ́pọ̀dùn Ìyá Kíkẹ́ Kórèdé Ṣóyínká Bàbá Kíkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá tuntun Magbon No Shaking directed by Olúwọlé Adédèjì VHS àti VCD ẹ̀ ti ń tà wàrà báyìí lọ́dọ̀ Gemini Films and Marketing 26-28 Ereko Street Ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ló wà káàkiri gbogbo ilé ìtajà fídíò nationwide níyànjú kó ra tiẹ̀ Magbon No Shaking. Ẹ káalẹ́ bí o. Bàbá Jìmí onílé kejì ló ń pè yín o. Bàbá Jìmí tó kọ́ àjà mẹ́ta ló ń pè yín sẹ́. Kò sí ẹjọ́ ẹjẹ́ ríra o. Kani, ṣé yẹn ni? Simon, Bájìmí, Simon, Sáwù. O la orúkọ sínú mi mọ́ mi lórí, kò ṣe Sáwù nìkan, Sáwù Bánà tó fi ń gbá table tennis. Kí ló dàlú mi? Ìtọ̀ ni, kódà kò ṣètò èmi nìkan, ìtọ̀ gbogbo ilé ni, group of company tọ̀ sí mi. Ṣé o bá ní òòrìn mi níbi tí mo dúró bí? Kí ló dé tí o sọ fún mi pé sẹ́ńtà ni mo dúró sí o, kò ń ṣe ráìtì o, kò ń ṣe lẹ́ẹ̀tì o. Ohun tó ṣe sí mi, ó dá ìtọ́nu mi. Àwọn tó bá rí abá ẹ̀kẹ́ nígbà tí ilẹ̀ bá mọ́. Aláboyún méjì ló tọ́ sí ní wàgbà. Nítorí aláboyún tó tíìkì gan bí omi ògì ló wà bẹ́ẹ̀ báyìí. Èmi gan mo ti sick láti lásìkò tí ibà ń ṣe mí. Tó bá rí kọ́lọ̀ ọ̀tọ̀ yẹn, èmi gan tí mo dẹ́rù bá mi gbá mo dà. Ká tó wá dúpẹ́ ni o Sáwù tí o ṣe bọ́n ẹgbẹ́ bọ̀ mo gbé dání mọ̀nà síréètì ṣe é pé táwọn ìkọlọ́ bá wí. Ṣé àwọn ọmọ yẹn máa sùn géètì bí? Lágbára Ọlọ́run. Àwọn ọmọ yẹn máa sùn géètì. Lágbára Ọlọ́run. Àwọn tiẹ̀ lọ. Bí Ọlọ́run bá dé ní òbí sí géètì fún un lálẹ́ yìí. Tẹ́bi ń pọ̀ náà má jẹ́ kí n ṣe kòńgẹ́ ibi o orí mi máa gbà bọ̀dẹ̀ fún mi o jọ̀wọ́ má. Báyọ̀ kí ló dé for God's sake wàhálà wo ló kó rẹ̀ sí báyìí náà kí ni ọmọ ẹ̀ṣẹ̀ wo níyàwó ẹ̀ṣẹ̀ tó fi wá lé tó báyìí òun nìyẹn o ọ̀rọ̀ ta ni kí baba má gbọ́ ó ti di ohun tí gbogbo ayé ń gbé káàkiri báyìí ṣọfẹ́ sọ mí lẹ́nu ni kí ló dé gan gbogbo ayé wa ń ṣẹ̀ ní wọ́n wá ń bi mí wọ́n ń bi mí lóríṣiríṣi kí ni ìyàwó ọ̀rẹ́ ẹ ṣe ìgbà ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ ìgbà wo ló ṣẹlẹ̀ ìwọ́de ló takú ló sọ yìí Báyọ̀ wò ó mo fẹ́ kí wọ́n náà fi rẹ̀ sí position mi èsì wo ló fẹ́ kí n máa fáwọn aráàlú etí mélòó ló fẹ́ máa bẹ́ẹ̀ gbọ́ wípé o léyàwó ẹ̀ jáde nílé láì tọ́jọ́ láì tóṣù àtúnwíta láìwí wọn ni ó tún wá bọ́ láwọn ẹbí ẹ̀ wọn ni ó drag wọn out of this place ẹni tó dẹ̀ lé jáde yìí ṣé bóun ni gbogbo ẹrù ẹ̀ yìí kú nínú ilé ẹ̀ yìí ìyá ẹ̀ náà wá sọ fún mi ó mọ ẹ̀bẹ̀ tí mi fẹ́ bẹ̀ wọ́n ní bàbá ń bu ẹ̀tù orí a máa tawó kò dẹ̀ sí bọ́n ṣe ń porí ajá tán ní porí ìkòkò tán fi ṣe oríṣiríṣi èèyàn ló ti wá ń bá mi ó dẹ̀ mọ̀ pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí oríṣiríṣi lára yìí máa sọ ìhun tójú wọn ò tó ìhun tán fetí gbọ́ náà máa sọ káàkiri kò sí ìhun tán tí ì fi ẹnu wọn sọ tán wọ́n fẹ́ ní mi àti ẹ̀ pàápàá la mọ̀ ọmọ lọ́mọ ìjáde má ṣe bẹ́ẹ̀ mo fi Ọlọ́run bá tó láyé tó náà bẹ́ẹ̀ mo dẹ̀ fẹ́ kó mọ kinní kan o mo mọ̀ pé kò sí ohun tuntun lábẹ́ ọ̀run ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ tó bá sọ síta á fúyẹ́ nínú ẹ̀ wàá lè gbàgbé ẹ̀ wàá lè rí nǹkan míì rò please mo fọlọ́run bá bẹ́ẹ̀. Ìyẹlá ẹ lọ má dàrú ọ̀run
ó mọ̀ mí dáadáa náà ó mọ̀ mí ó mọ̀ kókó sí ọkàn tí mo fi pamọ́ fún ẹ rí. ó yẹ kó ti wá yí ẹni tọrọ gbé dé pé kì í ṣe nǹkan tí mo lè sọ jáde torí pé ọ̀rọ̀ láàrin èmi àti ìyàwó mi ọ̀pọ̀ pé tó bá ti ní í ṣe pẹ̀lú láìfi èèyàn tó tún mú mọ̀lẹ́bí nínú ó yẹ kó ti yí ẹ mi ò gbọ́dọ̀ sọ nítorí pé kí ni ìwé mímọ́ náà sọ ọ́ débẹ̀ ni pé ohun tó bá jẹ́ ohun àṣírí láàrin olólùfẹ́ méjì ọkùnrin tó bá sọ àṣírí ò lè bò ó ọ̀rọ̀ ló máa ń yọ obì ọ̀rọ̀ ló máa ń yọ apó ìyàwó mi ò mọ̀ mí jù ni táyà kó bá mọ̀ mí jù nọ̀rọ̀ yóò yẹ kó débi tó dé ọ̀rọ̀ kẹjọ́ bá ti gbé mi lu agídí ìrànlọ́ tàbí tí ó bilé pé ó fẹ́ play on my destiny àwọn àtọ́rọ̀ bíi ẹ̀jẹ̀ bíi ìbejì bá ti wà lára báyìí ẹ̀dẹ́ lọ́rọ́ wọn àfi kẹ́yìn ṣe sùúrù wọ́n kàn jẹ́ kí ló máa bí mi wọ́n máa ń jẹ́ kí ló máa bí mi irú ohun tí màmá ìfẹ́ ránṣẹ́ wá wọ́n dẹ́ tó sọ fún mi pé afron ẹ̀rọ ẹ̀ wà nílé báyìí èmi jẹ́ kó wọlé kó mẹ́rù mi jẹ́ kó ṣe gbá mi jẹ́ kó ṣe òkú wáyà sùn iye ọlọ́mọ mọ̀ nǹkan tó yẹ kí n ṣe in fact mo ti made up my mind nírọ̀lẹ́ ẹ̀rọ ẹ̀ máa kọ́ lára léwu láì tẹ̀lé. Ọlọ́run bá tó láyé. Àbíjẹ́ tí mo sì tún lè jẹ yìí o. Ẹ má nà ọ́ bàbá, ẹ má nà ọ́. Ẹ̀rí tó ń sílẹ̀ ọmọdé ni. Ẹ má nà ọmọ nílé olódò, ẹ má nà ọ́. Àní ẹ má nà ọmọ bàbá. Ẹ jẹ́ náà. Kí ni ṣe? Ẹ gbá lóògùn wèrè. Ṣé ẹ gbá ló máa wá wò sọ ni? Rí jẹ́ ntọ́ kí ni wo àti jẹ́. Kí ni ìlà ahun burúkú ọ̀la ahun bí kọ̀kọ́ gún. Bàbá ìbẹ̀rẹ̀ ń tọ́jú wèrè ni. Ẹ ń torí pé ilé yìí jẹ́ àyè ọ̀tọ̀ ni àwọn kan bẹ̀lẹ́ ìkùlé bíbà bí esu. Wo ọ̀rẹ́ mi èmi ìyá ìyá àgbẹ̀ kúrò níbi tí òun ṣe bí tó lè dúró ọmọ ṣẹ́. Kí ló wí náà? Bàbá mo yìn yín ni mo ní ẹ kú ìtọ́jú aríṣẹ́ ọwọ́ yín lára ṣé bẹ́ẹ̀ lára ọmọ ti yá. Kálẹ̀ dé yìí níbú ìyànà ni pọ́npọ́n báyìí ní ìta ara ilé kókó bí ọta. Mi náà rí bẹ́ẹ̀ rírí tá a rí náà àti rírí pé ara ẹ̀ yá ló ń dẹ́bà lẹ́kìrì ló mú gbogbo ẹ̀ ló ń ṣe báyìí ló ń ṣe báyìí ẹ̀ ṣe bàbá. Ṣé wá ní nǹkan tí wọ́n fẹ́ sọ fún yín ni pé ẹ máa yan ọdọmọ yìí fún wa kó mo máa tẹ̀lé wa yìí. Ẹ fẹ́ máa mú lọ. Bẹ́ẹ̀. N ò mọṣẹ́ kàn. A rí pé ẹ mọṣẹ́
Ọlọ́run Olódùmarè á wà pẹ̀lú yín á dúró tì ní àmọ́ ẹ̀yin ò lọ́mọ ìfún àkọ́mọ́ àmọ́ kankan máa mú lọ. tẹ́ bá lẹ́ẹ̀mọ́ ọmọ yìí lọ à ń jẹ́ pé ẹ̀ ń gbóore o. amóore à ń dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ nǹkan tó wà bẹ́ẹ̀ ẹ máa yàn dẹ̀ fún wa máa mú lọ. tẹ́ bá mú lọ owó mi tó kù dà wọ́n bá. ṣòwò wọ́n fọwọ́ mi tó kù. ẹ máa gbowó yín ẹ ṣáà yàn dẹ̀ fún wa. ẹ bá ń kó. ẹ má dùn ọmọ ọ̀rọ̀ kan ló tún fún ọ. àbájọ ìdínú tó fi tó mú padà wọnú ilé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ mi wá di ẹni tó fi ẹgbà fún lóúnjẹ ọmọ nílé ọlọ́nà. òbúrú mo mọ̀ pé àrà tó wu Olódùmarè ní ń fi mí dá lọ́wọ́ ṣùgbọ́n bẹ́kún pẹ́ títí dalẹ́ mo mọ̀ pé ayọ̀ ń bọ̀ lóòrọ̀ Ọlọ́run rínú mi o n ò hùwà kàsẹ́nì kankan rí n ò sì bá tọmọnìkejì mi jẹ́. Ọlọ́run rínú èmi náà o. gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run. Níbo ló wá dà báyìí? ń bọ̀ má jẹ́ kó jáde o. rárá jáde kẹ̀. mo fẹ́ lọ sí ọ̀dọ̀ alàgbà pásítọ̀ tí mo ti sọ̀rọ̀ ẹ̀ fún kó kúkú wá mú sọ́dọ̀ fún ìtọ́jú èmi náà gbìyànjú ń sanwó díẹ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ n kúkú tẹ̀lé yín kí n kú mú fìlà àti kọ́kọ́rọ́ mọ́tò wá. irú kí ni Ọlọ́run ta ni mo wá bẹ̀ mọ́ àti gbogbo ilé ìka. má jẹ́ kọ́ ọmọ yẹn jáde o mójútó kò gbọ́dọ̀ jáde o. èwo náà wọn mọ ọmọ ìsí ṣe ẹ wo mi o ẹ gbà mi o bó bá yá pọ́nlú rẹ̀ túndọ́ ọmọ ìwà ìnúlẹ̀ pọ̀ o má kọ́ ọmọ yẹn jáde o èwo náà ọmọ ẹ lè dùn ó sọ ṣe akíndìrà abára lò èmi náà mo ń ṣe o mo ní kọ́ lèmi kẹ́jọ́ tèmi o unipetrol èmi náà ti ṣe tán mo dẹ̀ ní ẹ ṣe hiv ní english o ẹ jọ o ẹ má rò pé torí mo ti ń kéko nǹkan mọ̀ mo ń ṣe o. orí mi máa gbà bọ̀dé rárá orí mi èyí kò ní gbà bọ̀dé nílẹ̀ orí mi. orí mi orí mi máa gbà bọ̀dé. ẹ̀dá ni máa gbà bọ̀dé nílẹ̀ orí mi. Máma jẹ́ kí n rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà o. Máma jẹ́ kí n ṣe kòńgẹ́ ibi o. Orí mi máa gbà bọ̀dé fún mi o. Jọ̀wọ́ má ṣe gbà bọ̀dé nílẹ̀ táwa yìí o. tọmọ fi jáde inú ọgbà. mo ń ṣe láìla lọ́wọ́ ilẹ̀ wọn ń jáde lọ mo dẹ̀ ń ṣe ẹ padà sùn nílé ẹ padà sùn nílé ọ̀hún dẹ̀ tam ló. olùsọ lórí burúkú ni ẹ wọn ní o má jẹ kó ọmọ jáde olóòṣè má ṣe. jáde lọdẹ lọ sí lẹkùn wẹrẹ. ojú ọ̀nàdà yín dẹ̀ rí o ojú ọ̀nàdà ó pọ̀ mo dẹ̀ ń gbé kó padà mo ní kó padà kó padà. Dadi, bàbá rẹ̀ mi lẹ́kùn ni o. Kí ló dé? O ti sá jáde wẹ̀lú olórí burúkú yìí tíkẹ́ẹ̀tì fún ọ ti jáde. But kí ló ń wò? Ṣé bí mo wí fún ọ bí mo ń lọ? Èmi gan irun rẹ̀ mọ́ kí bí mo ń jẹ́ láìla lọ́wọ́ irun ọkà mi ló jáde láti inú ilé o àwílé ẹ̀rọ ọkọ̀ jáde o. Ayé ò ní dá bàbá yìí o. Wá ọmọ yìí fún mi o bí bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ ẹ tán lónìí. Iṣẹ́ ẹ tán. Olúwa mi
irú rẹ mọ̀ ń jà láyé òní ayé òní ẹ̀ pa olóṣìwé oló. ìwọ nìyà ń jẹ o ìwọ lọ ṣe o ìwọ ni wọ́n ń bá wí èmi kọ́ o torí pé ọmọ tí ń lọ ṣe o akitì kó ṣe pé mo báwọn ọmọ lórí ìjà bí ṣe kò pé ọ. mo lọ tọ́ílẹ̀tì ni mo ní. lọ tọ́ílẹ̀tì wo ni ìwọ ni kò ń ṣe. ẹ lọ́wọ́ ẹjọ́. kí ló ń ṣẹlẹ̀ báyìí nísìnyí. ọmọbìnrin tára rẹ̀ ò yá ọmọ mi tí mo torí ẹ̀ wá pè ó ní wọ́n ti ṣílẹ̀kùn fún ló ti jáde lọ. bẹ́ẹ̀ ni wọ́n sì ní wèrè ọ̀gbọ́dọ̀ jájá. ó ní dákẹ́sọ ìwé lórí. àbáyé ẹ má bínú sá ẹ má bínú. ó dáa n ta máa ṣe ni pé tó bá darí wá ẹ mú wá sí ọ̀dọ̀ wa lọ́hùn. ẹ wọ́n jẹ́ àṣeyọrí kí ni ó darí ẹ̀ wálé kálẹ̀ ẹ ti fojú kàn ẹ ti gbàdúrà fún ìbásàn ẹ jẹ́ àjọ yípo ẹsẹ̀ kùkú kò tí ì lè rìn jìnnà ẹ dákun á rí gbogbo etí mo kúrò lẹ́nu ìsìn náà ètò ìṣẹ́jú mẹ́wàá. pásítọ̀ kí ni wọ́n pè wèrè. ṣó ti pẹ́ ni. ó dáa alàgbà ẹ já lọ. ẹ já lọ. ẹ wo ẹmu tó ń orí mi. Orí mi. Orí mi máa gbà bọ̀dé. Orí mi. Ẹ̀dá mi máa gbà bọ̀dé nílẹ̀ orí mi. Mama jẹ́ kí n rìn lọ́jọ́ tẹ́bi ó Ṣé o- ọ̀nà o. kò yẹ sórí Mama jẹ́ mo kí ní n láti ra ṣe a kò very gẹ́ ibi o. big Orí ayan mi máa fún gbà Báyọ̀ mi. So fún mi lówó. O ò gbádùn ọmọbìnrin yìí. O ò gbádùn rárá ni. Tí mo ṣe ń pàtẹ láàárọ̀ kùtùkùtù lọ́wọ́ bẹ́ẹ̀ kókò tàbá mi. Èmi mo fi ṣí ẹ ni. Ẹ bá ti lọ mùmú kù mú yín. Tẹ́sí tójú yín bọ̀bọ̀ kù bọ̀. Ẹ máa tọrọ báyà kiri rẹ̀. Ó yá kó o wájú mi. Kó o wájú mi kíá. Ìyá Kẹ́mi máa ta nìyẹn lọ. Obìnrin tó ń lọ yìí ni. Abẹ́ ìlú sọ báyìí. Ìyá Kẹ́mi o. Wà. Ó rí ọmọbìnrin tó ń rí tó ń lọ yẹn. Èmi ò mọ̀ rí. Ọmọ èèyàn dáadáa ni. Ilé rẹ̀ ló ti jáde. Ọlọ́run ló mọ ohun tó ṣe. Láti ìgbà tó ti ṣègbéyàwó nìkan náà ti dé bá. Ṣé ọmọbìnrin tó ń lọ yìí? Ọlọ́run kó gbà wá lọ́wọ́ atúnidá o. Má jarí láburú lórí àwọn ọmọ wa o. Kódà wò ó ìgbàkigbà tó bá wá tó bá ti béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tó bá ní fún. Ṣé o ti gbọ́? Bá ti sọ fún mi tẹ́lẹ̀ mi ò mọ̀ ni. Ẹ wo Ọlọ́run kó ṣàánú wa ni. Gbà wá lọ́wọ́ atúnidá o. Ẹ̀dá mi máa gbà bọ̀dé nílẹ̀ orí mi. Orí mi. ẹ káàsán ma. o lè ti rálejò. bí mo ṣe ń bọ̀ nísìnyí mo bá wọn níbi gate wọn láwọn ní mẹ́sẹ̀gì láti ọ̀dọ̀ bọ̀dá Báyọ̀. Báyọ̀ tèmi ìlú òyìnbó lẹ ti dé. bẹ́ẹ̀ ni ìlú òyìnbó mo ń gbé ma. a tójọ́ mẹ́ta tẹ̀ ti dé. bẹ́ẹ̀ ni ẹ má bínú sí mi ó tójọ́ mẹ́ta tí mo ti dé mo yanjú àwọn ètò kan ní Abuja ni. Yes ma so Báyọ̀ ní kí n fún ẹ ní lẹ́tà láti London. Yes ma. Thank you very much. ẹ jókòó sáà jẹ́ kí n ṣe yín lálẹ́. ẹ má ṣe yọnu ma ẹ má ṣe yọnu. mummy wọ́n ní ká má ṣe ìyọnu. ó yẹ kó fún wọn drink. wọ́n ní ká má ṣe ìyọnu. ẹ ṣe gan-an. ìtọ́jú wa. God bless. ó dàbọ̀ sọ. ó dàbọ̀. ẹ ṣe gan-an nígbà ẹ bá mi kí family. mummy ìṣòro lẹ́yìn mummy ìwà ìwà mummy àti ìwà ìṣòro. wò ó jẹ́ nǹkan lẹ́tà ọmọ mi jà. ní ẹtì yẹn kalẹ̀ mummy ẹ wò ó wà important. kí ló dé. mummy ṣe inú mi bàjẹ́ lónìí. Ọlọ́run ní járí bànújẹ́ kí ló dé. mummy mo mà rí rẹ̀ mí. ìyàwó bọ̀dá mi. kí ló ṣe. ẹ wò Rẹ̀mí ti di rádaràda. Rọ́mọkẹ́ ó bẹ̀rẹ̀ kọ́tọ̀kọ́tọ̀ o ó bẹ̀rẹ̀ kọ́tọ̀kọ́tọ̀ o má rò èròkèrò sọmọ lọ́mọ o. mummy ṣé màá máa tàn yín ni ẹ wò ó ti di rádaràda láàrin ọjà ni mo ti rí ńṣe ló ń ṣa pépà kiri. Rẹ̀mí. ẹ wò inú mi bàjẹ́ lé. Rẹ̀mí ìyàwó Báyọ̀. ìyàwó bọ̀dá mi. yẹ mo gbé. ẹ ṣe kẹ́yìí mọ́ mi. ìṣẹ̀wọ̀ náà. báyọ̀ mo ṣe tí òun ti kúnlẹ̀ àbí àmọ́mọ́ mi lára. Rẹ̀mí.
yà wèrè. ọ̀gbẹ́ni jọ díẹ̀ ní kọ̀ọ̀rọ̀ sáré má jẹ́ kiri yẹn pọ̀ jù ibo la ń lọ tààrọ̀ kọ ẹ. ẹ máa gbọ́gà ẹ mọ̀ pé raymond sáré nítorí tí ìrè mo ṣe ń sáré yẹn. lórí tèmi fún kíni. gbogbo ọkọ̀ airport pátá ó ń re gbogbo ẹlẹ́gìrì yẹn mọ́ gbogbo ẹ̀rọ dámọ̀ pátá àgàgàgọ̀ bá ti rí irú ẹ̀yìn èèyàn pàtàkì ìjókòó sínú ọkọ̀ wa báyìí wọ́n ti mọ̀ pé ìdálẹ́ ẹ ti ń bọ̀ wọ́n dẹ̀ mọ̀ pé wá ti wà lọ́wọ́ yín ó di kan máa lé wa káàkiri. ọkẹ́ ọmọ nǹkan wọn tó máa ṣẹlẹ̀ wọ̀rọ̀ra sáré tiẹ̀ ọlọ́run bá kò ní ṣẹlẹ̀ tó wà lẹ́rù lè. ó dà kó burú o ọlọ́run á ṣàánú wa o. àwọn èèyàn wa ń wòran ṣáá wọ́n fẹ́ràn pò bọ́n ṣe péjọ kan ń wòran. ewu náà ń wò kí náà ń péjọ wò. ó lè jẹ́ ẹnìkan ìyáwèrè Rẹ̀mílẹ́kún rán pòrúkọ rẹ̀. Rẹ̀mílẹ́kún ọkùnrin àbóbìnrin. obìnrin wà. obìnrin ni báwo ṣe rí. ó ga ó sì gbọ̀nlẹ̀ ó mà ṣe o ọmọbìnrin ìdá lọ́mọbìnrin ṣùgbọ́n kódà ń gbogbo wọn yẹn ń sọ̀rọ̀ pé ọkọ rẹ̀ ó ń re yàlíwèrè ìyá ọkọ rẹ̀ dẹ̀ ti yàlíwèrè tán níṣẹ́ ò sá lọ ọmọ olówó ọmọ èèyàn pàtàkì ó rán dẹ̀ pé láàrin ìlú ṣùgbọ́n ṣé wàá rí ń wà bẹ̀rẹ̀ pé ń ọmọkùnrin ṣe kò dáa rárá ó rẹ pé ìyàwó yìí wọ́n ti jọ mọ̀ yìí ládùúgbò kí gbogbo ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí gbogbo ará àdúgbò pàtàkì ti jọ mọ̀ yìí kí wọ́n wá wò kó yàlíwèrè wọ́n tiẹ̀ pé Adébáyọ̀ àbí kan pé ọkọ rẹ̀ ń jẹ́ náà ṣùgbọ́n kò èsì lù báyìí. wọ́n ní ọkọ ẹ̀ ló yàwó rẹ̀ pẹ̀lú ìyá ẹ̀. gbogbo aráàlú ń gbére yẹn o wọ́n kọ rẹ̀ tàbí àtẹ̀bí rẹ̀ ìjọ pa ọ̀pọ̀ kan yàlíwèrè. eléyìí wá fi ń dá mi lójú wípé ìfẹ́ àìṣẹ̀tàn òun ló ní fún mi èmi náà dẹ́jẹ̀ kó yí ẹ báyìí wípé èmi ò ní lẹ́gbẹ́ mo fẹ́ ẹ tọkàntọkàn. olólùfẹ́ mi mo fẹ́ ọ tọkàntọkàn. ó smart gan. Yes. èmi náà wá fi ń dá ẹ lójú ẹ̀mí pé tí ayé bá ṣe ń jẹ ayé tí ọlọ́run ọdẹ kò ní sáàtì ìfẹ́ pàdé o ìfẹ́ tó wà fún olólùfẹ́ mi. olórí burúkú olóṣì ó máa nà mí pa mi mọ tójú òrìrí mi mọ tó ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ sẹ́nìkan rí kó obìnrin mẹ́wàá ọlọ́mọdé mẹ́wàá kó jáde nílé yín bóyá mẹ́sàn-án ẹ̀ bóyá irú ẹ̀ ò sí lára ẹ̀ olóṣì ó máa lù mí pa ìwọ gbogbo ojú mi yóò borí tẹ́ fún ẹ àgbàyà olórí burúkú àṣìírè àṣeyàwó lánàá ìjà ti délé ní. àwọn ayé ti ṣe èsì tí ìdí ẹ bá yọ. ṣé èmi lọ wá mi. èsì tí ẹ mi ní jẹ́ òṣè mi léṣe mi ní jẹ́ ọba tẹ̀mí jẹ́. wàá padà bá mi lé báyìí. ṣùgbọ́n. jọ̀wọ́ má ṣe gbàbọ̀dé nílẹ̀ táwa yìí o. ọ̀gá àṣepamọ́ rèé wá o èè ṣàṣegbé bó kú ọjọ́ kan àbọ̀ kí ẹni ń ṣebi kó kú ọmọ rẹ̀ abùgíjẹ bá wà. Báyọ̀ ọ̀rọ̀ rẹ̀ mi lẹ́kún tó bá mi sọ látàárọ̀ jọ mo fi Ọlọ́run bá bẹ̀ ọ́ nígbà tí wọ́n rẹ̀ fi ní gbólóhùn aṣọ jọ sọ fún mi tó sọ̀rọ̀ òdì sí. Rẹ̀mí ṣá bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdì kò sí ohun tó jọ fún ọ̀dọ́ lójú. ṣé nǹkan tẹ wá fẹ́ sọ sí ni pé Báyọ̀ ló ya Rẹ̀mí wèrè. ọ̀rọ̀ ìjà àti ẹ̀yẹ wọ ṣé bí ṣe ń béèrè kò yẹ kí o ronú sí i wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn
ojú sùnùkùn là á fi wò òun báyọ̀ ní ẹni gbólóhùn aṣọ ó lè jáde nílé kó sì kọrí ọlé ọkọ mi kó náà fẹ́yàwó tẹ kó ṣẹ́yìn wèrè lọ́lọ́rẹ́ yá sáwà ní béèrè pé ó lè jẹ́ ọ̀dọ̀ rẹ̀ ló ti wá lóde. ó lè jẹ́ ọ̀dọ̀ rẹ̀ ló ti wá. ó lè ní. ẹ̀yin gan ẹ̀fẹ̀ tí sọ̀rọ̀ tẹ̀ ń sọ náà ẹ̀ mọ́mọ́ tẹ́ bí ni. ọ̀rọ̀ yóò ṣe nǹkan tá a máa fi pariwo inú mi dùn pé bàbá tó bí mi náà ń béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ mi èmi ò dádì mi ò ṣe aburú sí ẹnikẹ́ni nílé ayé rí o ọlọ́run rẹ̀ ní jẹ́ kí n ṣe torí pé mi ò bá lọ́wọ́ yín. mo mọ̀ pé ò lè ṣe irú ẹ̀ ṣùgbọ́n oríṣiríṣi ọ̀rẹ́ lẹ́ni wọ́n lè kọ́ nǹkan kúkọ̀ ń bọ̀ wá sọ pé ọmọ ń pa rẹ̀ a jẹ́ pé kádàrá tiẹ̀ ni a jẹ́ pé ogun ìdílé wọn ni wọ́n ti ń ṣe. ìyẹn lè bá ti sọ tẹ́lẹ̀. o sì wáyàwó mi. kí n fi tàbí sílẹ̀. ẹni ọ̀ya wèrè. kí n fi rẹ̀ mi sílẹ̀. ni o ti wá fẹ́ ṣe. dádì mo rò pé ẹ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ káàkiri ìlú ṣá. ọ̀tọ̀jú ẹ̀kọ́. èmi ò lè filẹ̀ o. ìjọba nínú o ṣe sí ń gbà náà. ṣé ẹ wá sọ̀rọ̀ ìdí ìbínú náà nìyẹn. kò sí ní ìbínú. wọ́n bí gbèsè ṣẹ́ṣẹ́ ilẹ̀ sọ̀rọ̀ òdì sí ẹ̀ní rọ́ kẹ́ẹ̀fílẹ̀ ẹ̀lẹ́ẹ̀fílẹ̀ kílẹ̀ tí wọ́n fẹ́ ṣe ẹ máa ṣe bẹ́ẹ̀ bá gbọ̀n fẹ́ ṣe. sùúrù lọ̀rọ̀ ìgbà irú náà la máa fi ṣe. mami tó bá ṣe pé lóòótọ́ ẹ̀yin lè bí mi tí mo mú àyà yìí gbogbo ọ̀nà ní ayé yìí ni mo sọ ní kẹfì bọ́ síta kẹ wá ẹbẹ tẹ bá ti ṣe ìtọ́jú rẹ iyekíye tí ó bá máa ná mi ní ayé yìí iyekíye ni mo wí sẹ́ mi ò kọ́ ọmọdé ẹ̀ ń gbádùn mi tèmi bí mi tiẹ̀ nífẹ̀ẹ́ mọ́ kí ẹ ti gbádùn. Adébáyọ̀ má o fẹ́ wo rẹ̀ ní èyí kò ní gbàbọ̀dé nílẹ̀ orí mu. Orí mi. Orí mi. Orí mi máa gbàbọ̀dé. Orí mi. Ẹ̀dá mi máa gbàbọ̀dé nílẹ̀ orí mi. Máma jẹ́ kí n rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀ náà. Máma jẹ́ láhólà wọ̀lákùwátá ìlàbílà ilẹ̀ àsìm oró ẹ̀pẹ̀sẹ̀ ẹ̀filẹ̀ ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run máa tẹ̀lé wa ẹ má mú girigiri. àfà ṣé wọn ní sá lọ báyìí. kò lè sá lọ ibì kankan orúkọ ọlọ́run la fi dé kì í ṣe torúkọ èèyàn. láhólà wọ̀lákùwátá orí mi. Orí mi máa gbàbọ̀dé. Ẹ̀dá mi máa gbàbọ̀dé nílẹ̀ orí mi. ayé má sọ mí di jàkújà o. káyé má ṣe والسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ẹ wo ọ̀rọ̀ oníṣẹ́ yìí ò fẹ́ yé mi mọ́ o gbogbo oníṣẹ́ ló ti dẹnu kọlẹ̀ owó oṣù gan oṣù kẹta sẹ́yìn tá a ti gbowó nì ṣé báwọn union ṣe máa wò wá ràn rè. ọ̀rọ̀ yìí ò tí ì kan union ìgbà tó dùn kí la sọ fún union pé kó wá ṣe fún wa gbà yẹn ó wáyé nìyẹn èyí tó ṣẹlẹ̀ sí wa yìí ààbọ̀ tó ṣẹlẹ̀ sí wa ti ṣẹlẹ̀ sáwọn other company tó yẹ pé wọ́n ń gbé tì ní ẹjọ́ àdúrà ní kẹjẹ ká jẹ ṣe fọ́gà yìí bẹ́ẹ̀ yẹn bá ìgbín òwò dandan ni kó tán lẹ́ẹ̀dí ẹ mọ̀ wípé ìgbín òwò tí mo mìn ni pé kò sẹ́ni tọ́gà yóò ti ṣe fún rínú gbogbo wa ẹlòmíì nínú wa torí pé ó nídìí owó á ní kó ṣọfà time kó lè bá àròwó gbà sí o sálárì ẹ ẹlòmíì nínú pàápàá ẹ̀yin obìnrin ẹlòmíì ní wá síbi iṣẹ́ kó dìde ọ̀sẹ̀ kan ọ̀gá dẹ̀ mọ̀ báyìí á ní kó san sálárì ẹ fún gbogbo wọn yẹn ẹ jẹ́ ká gbà wípé èyí tó ṣẹlẹ̀ yìí ká gbà wípé a ti jọ jẹ sàárì à ń gbààwẹ̀ lọ́wọ́ ni àdúrà ní kẹ́ ẹ jẹ́ ká jọ fi kún nígbà tó dùn tí gbọ́ngbọ́n kán sí gbogbo wa yìí náà la jíjọ gbádùn ẹ̀ èyí tó wá ṣẹlẹ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n tàn yín ṣùgbọ́n
tá a bá wá rí nínú yín tó bá mọ̀ pé òun ò lè faradà tó bá rọ́nà mi. ẹ wo ẹjọ ẹ dúró ná ṣe sùúrù. ẹ gbàwẹ̀ o kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn because mi ní iṣẹ́ mi tí mò ń ṣe iṣẹ́ yìí náà ni mo fi ń bọ́ àwọn fámìlì tèmi mò ń bọ́ ọ̀yà mò ń bọ́ ọmọ kí ló dé dé máa gbọ́ mi lẹ́nu ebi pẹ̀lú bẹ́ẹ̀ gan máa mú nǹkan lẹ̀ nínú ọ́fíìsì lẹ́nu máa gbowó mi kò sẹ́ni tó lè bá mi sọ máa gbọ́ mi lẹ́nu mi sọ tèmi tó ti jẹ sílẹ̀ sẹ́yìn o máa gba tèmi. ó dẹ rọra olóhùn ọba o ṣe bọ́náyẹlé kì í bónílé jẹ bónílé mu tó bá dọjọ́ kókó yẹrí ni Táyọ̀ èyí tó ṣe yìí ò dá tí everybody bá ti ń sọ̀rọ̀ ọ̀gá láì dá kò tọ́ sí ẹ. kí ló wá ń tẹ̀ láti sọ yẹn ipe mò ń fọ́gà kọ́ ni yẹn kí ló kàn mí pẹ̀lú ẹ̀rẹ́lẹ́ kí ló kàn mí ó ìyẹn já wípé mi ò fẹ́ ọ̀gá àbí kí ló jẹ́ mi. tó bá jẹ́ ìyẹn ni ò fẹ́ ọ̀gá. lẹ́nu ẹ̀ àǹtí mi bá jà sí lẹ́nu ẹ̀. ẹ wò Táyọ̀ báwo yẹn wá. ṣé wọn náà ti rí ní àǹtí ẹ máa rí ẹ ṣùgbọ́n má jẹ́ kí n tàn ẹ́ wò sórí gbogbo ọgbà yìí Ọlọ́run kò sẹ́ni tí ò mọ̀ pé wà á tọ̀gájọ́ wa kò mà sáṣẹ pamọ́. ẹ̀yin èèyàn ẹ burú gan-an ìyẹn pẹ̀ tí ẹ mọ̀ nǹkan dájú ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ̀dẹ̀ lè sọ fún mi. ṣe tẹ̀ wá ní kọ́kàn fẹ́ gbọ́ tẹnu yín ni. ṣẹ́rí ìwọ tó ṣẹlẹ̀ ń sìn ó ń sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ ńlẹ̀ iṣẹ́ kéèyàn máa ṣọ́ra ni o ó fẹ́ mú wa lóhùn nìyẹn o. ṣáà tí sọ̀rọ̀ tó burú jù. Ọlọ́run kó ṣàdúrà. Mr. Ariyo ẹ káàárọ̀ kí ni gbogbo yín wá ń ṣe ń tà báyìí. arọrọ kan ń gbatẹ́gùn ni. Mr. Ariyo ẹ̀ ń gbatẹ́gùn láàárọ̀ kùtùkùtù ẹ̀ ń gbatẹ́gùn láàárọ̀ kùtùkùtù. ọ̀gá ẹ wò ẹ má jẹ́ kí n tàn yín nǹkan ò dáa yìí náà dẹ́ mọ̀ ìyẹn là ń discuss bí. ṣé o kọjá ọ̀rọ̀ owó oṣù yín. òun náà ni báwo ni ibi tẹ́ ẹ. òun náà là ń bá káàkiri nínú lóun tá arrange fún ìkọ́nù ẹ̀ ti bọ́ sí lónìí yìí alátùnsùn sálárì oṣù kan. ó ti dá. ẹ jọ mi ì fẹ́ rí bẹ́ẹ̀ ṣe jókòó mẹ́yẹn o. La ilaha la ilaha illallah 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 Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Alama amin. Alama amin. Ẹ kú iṣẹ́ Olúwa. Olúwa máa tagbára dọ̀tun. Ẹ ṣe àdúpẹ́. Ìyá wa ẹ ṣeun ẹ fẹ̀yìntì jẹun ọmọ ni ẹ ní fẹ̀yìntì ọ̀rọ̀ ọmọ yín ogun kékeré káàjà lórí rẹ̀ kọ́lọ́hún tó bá ṣẹ́gun nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní fi àdúrà wọ̀yá ìjà ní kíkankíkan mo wá rí wípé ogun yìí ọ̀sẹ̀ ọkàn ọjà agbára tèmi nìkan tí mo sì tara lọ sí ìlú Ìlọrin nù bá lọ ké sí àfa Jamiu ní kété tá àfa Jamiu ti débí láti bẹ̀rẹ̀ sí ní ké pé Ọlọ́run nítọ̀sán tòru tá a gbóhùn sókè Ọlọ́run sì dá wa lóhùn àwọn ayé rẹ o. Ọlọ́run ti ń gbàdúrà wa àdúgbò ẹ̀dọ̀ lọ́wọ́ ní àdúràhó sẹ́fùlì mọ́mìnì wọ́n ní àdúrà náà ní dààmú mìnì nígbà tá a ti képe Ọlọ́run bá tó dẹ̀ ti dá Ọlọ́run lórí ọmọ yín àdúgbò ẹ̀dọ̀ Ọlọ́run bá ìyá wa ìgbìyànjú kan bẹ́ẹ̀ kẹ́ gbìyànjú nígbà tí gbàdúrà tọ́lọ́run ti gbàdúrà wa ẹ dákun ẹ bá mi ṣètò bí arábìnrin ṣe padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀. èyí ń tọ́ka sí pé gbogbo ẹrù ẹ̀ èyí tó kéré àti èyí tó tóbi ó gbọ́dọ̀ padà sílé ọkọ ẹ̀. Èmi nìyẹn ọkọ ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ti sọ ẹ̀ ó ti padà sílé wa ẹrù ẹ̀ ti padà sí ilé. Alhamdulillah alhamdulillah alhamdulillah. ṣé mo lè máa mi ẹ fọkàn yín balẹ̀ ara mi ti yá kò sí nǹkan kan. Ọlọ́run olùdá mi mo dúró Olúwa rẹ̀ mi lẹ́kún. mọ́mì báyọ̀ mi ń kọ́. Báyọ̀ wà bàbá sọ fún mi. ọmọ ṣe rántí Báyọ̀ lẹ́ni tó ṣe pé àtọ̀sán àtàárọ̀ àtàlẹ́ ní pòrí bí tọ̀sán tòru ìgbà tí mo rí i pé wàhálà rẹ̀ wá pọ̀ wọ́n á ní kó jòkó sílé káláàárẹ̀ ọmọ bàdí méjì tọ́lẹ́ ní tí ń tọ́jú aláàárẹ̀ òun gan láàárẹ̀ ń ṣe kódà ó ti fẹ́ẹ̀ tẹ ọmọ adìẹ pa àwọn aláwa sọ fún mi pé kó jókòó sílé àìsàdọ̀ Ọlọ́run ká tó bẹ̀rù ibi tẹ́ wà yẹ ti sàdọ̀ Ọlọ́run
làfi làwọn àpò onímọ̀ fi sọ pé alihamudulilayi mo dúpẹ́. alihamudulilayi mo dúpẹ́. ọba tọpẹ́ yẹn náà la dúpẹ́ fún. alihamudulilayi. má fi jẹun tó o bá dàgbà tó o bá lóbìnrin tí ọmọkùnrin rí lọ gbọ́dọ̀ fẹ́ èyí tó bá ti mọkùnrin rí tó o bá fẹ́ yóò bá yé ẹ jẹ o èyí tó o fẹ́ bẹ̀rẹ̀ ní ìsìn o lè bá yé ẹ jẹ. mo ní kí n sọ fún yín sá pé lónìí yẹn ti bọ̀ sí a máa san a month salary lónìí. ẹ take it easy sir ó máa dá lágbára lọ ṣe gbọ́sẹ̀.